láàrin ara wọn ìbéèrè ni kò díjà o èyí tí mo fẹ́ sọ yìí ìbéèrè ni àlàyé ni eléyìí tí kò mú wàhálà dání ta ló ní ẹ̀tọ́ kó yan mufti nílẹ̀ Yorùbá ẹni pé àsìkò tá a wà yìí ọ̀rọ̀ mufti ní bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ Yorùbá wí mufti ni mí tọ̀hún mufti ni mí ó sì àwọn fídíò àbọ̀rọ̀ là ń gbọ́ nípa pé yan mufti ṣe mufti mo wá ní ta ló ní ẹ̀tọ́ láti yan mufti nílẹ̀ Yorùbá àwọn bàbá wa imam nílùú kọ̀ọ̀kan tí a parapọ̀ tí wọ́n jẹ́ rábítà Ìwó tá a wà yìí wọ́n bẹ́ẹ̀ Ẹdẹ wọ́n bẹ́ẹ̀ Ìkìrun wọ́n bẹ́ẹ̀ Ìsúndùnrin wọ́n bẹ́ẹ̀ Ilé Ifẹ̀ wọ́n bẹ́ẹ̀ nù rábítà Èjìgbò wọ́n bẹ́ẹ̀ nù rábítà ọ̀sán ká lọ́wọ́ wọ́n bẹ́ẹ̀ nù rábítà Òṣogbo wọ́n bẹ́ẹ̀ nù rábítà Ìkìrun wọ́n bẹ́ẹ̀ nù rábítà ìlú tí ń bẹ ní Ọ̀ṣun yìí nìkan Ọlọ́run nìkan ló mọ yonka rẹ̀ gbogbo wọn pátápátá wọ́n sì wà ní ẹyọ kan oṣù wọ́n sì pàdé lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ìsìláàmù lórí ọ̀rọ̀ kọ́lọ̀ láwù kọ́lá rọ̀ṣúlù àwọn bàbá yìí wọ́n sì yan ipò láàrin ara wọn rábítà Ọ̀ṣun wọn náà ní olórí wọn bákan náà tẹ́ bá tó jẹ́ Ọ̀yọ́ state nílùú Ìbàdàn ẹ bá rábítà ń bẹ tó jẹ́ pé sẹ́ńtà ibi tí wọ́n kọ́ ilé fún rábítà sí Ìbàdàn náà ló wà ẹ bá kò sílù tẹ́ wà á dé ní Ọ̀yọ́ state yẹn náà ẹ máa bá rábítà ń bẹ àwọn àbáyé ń bẹ àwọn bàbá fa àwọn àbáyé máàmù tí ó ń kálukú wọn tí wọ́n jọ wà ní ẹyọ kan tí wọ́n jẹ́ bàbá fún gbogbo ẹnikẹ́ni ọgbà dókítọ̀ ọgbà pòfẹ́sọ̀ nítorí ọjẹ́ ọkọ̀ tíra àwọn bàbá wa nù rọ́bítọ̀ ni wọ́n jẹ́ olórí fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹlòmíì lè sọ pé òun ọ̀gbà bẹ́ẹ̀ o báyà òun rí rẹ̀ pé òun ṣe súnà ẹni bá lóun ṣe súnà tó bá ní àwọn bàbá nù rọ́bítọ̀ òun ọ̀gbà tí wọ́n fi hàn pé súnà kọ́ ní ṣe yẹn ó ń sùn sínú náà nìyẹn bẹ́ẹ̀ bá tó wá dé Oǹdó náà ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ dé Ọ̀fà ẹ bá ń bẹ̀ tó yẹ pé gbogbo pápátá o wọ́n wà nù rọ́bítọ̀ tí wọ́n jọ ń ṣe é pọ̀ àwọn àbẹ́yẹ̀ wá yan ipò láàrin ara wọn tábà wò tún àwọn fẹ́ jẹ mufti òsì àwọn fẹ́ jẹ mufti àwọn arósì àwọn àfà kan mo tẹ̀lé fídíò àfà kan èmi náà mo pòṣẹ̀ lórí péjì mi òun jáde ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tó lágbára mo kí àfà wa Yusuf Ọlátúnjí ẹ̀dákẹ́ má bínú àfà Muhammad Ahmed àfà wa Muhammad Abakri àti àwọn alájẹ wa Alfredaw jazakumullahu khairan ẹ̀dákẹ́ má ṣe program yára àwọn ìjágbé àwọ̀ gbà ó sì fídíò ní jáde wọ́n fẹ́ jẹ mufti o mufti wọ́n fẹ́ jẹ ṣíà ní o ẹ má jẹ ọjẹ́ o ṣé bí Ọlọ́run sọ fún wa ní Al-Qur'an tó fi rán ní Muhammad sallallahu alayhi wa sallam bí pé wala takifu ma laysa laka bihi ilmu inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula tí ó bá ti yí ọ tó bá ti tí ó dọ́ lójú nínú ẹ̀sìn Ọlọ́ni ẹ má máa sọ mọ́ àwọn rọ́bítọ̀ kóra wọn jọ bá bàbá wa bẹ́ẹ̀ sí ń darí ilẹ̀ Yorùbá nù mímọ̀ wọ́n ní àwọn fẹ́ nìkan ní mufti ilẹ̀ Yorùbá àwọn sì fẹ́ ṣayẹyẹ mufti yẹn ẹ̀yin wá dé ẹ wá ní mufti yẹn o mufti ṣíà ní o ẹ̀yin ìjọba wa ẹ mọ̀ fún láàyè kí ní ṣe iye yẹn wá yìí ṣé téèyàn bá ti kéwú sórí kéèyàn má kí ọgbọ́n orí mọ́ ni ẹni tí wọ́n kéde rẹ̀ pé wọ́n fẹ́ fún ní mufti ilẹ̀ Yorùbá wọ́n ti kéde ẹ̀ kánwé láwà ní ẹ̀lú púpọ̀ máa jẹ́ káńkí àwọn arábìtà ń pè ní mufti ilẹ̀ Yorùbá ẹbóde ní ṣíà ní àwọn ṣíà rèé wọ́n bà nǹkan jẹ́ o ìlákọ̀wò ní bẹ láàrin àfáà wa tí wọ́n fẹ́ fún ní mufti ilẹ̀ Yorùbá àti ṣíà tó fi wá di wípé lọ́tún ṣíà ní o lọ́sì ṣíà ní o ẹ̀wọ̀n gbà fún wọn ni ká ní ìkan nínú ẹ̀yìn tẹ́ ẹ pera ẹ ní alùsùnà yìí ní á bá mú kẹ́ wá jẹ mufti ilẹ̀ Yorùbá wà lò ní pọ̀ tó báyìí ìbéèrè mi rèé mo ní ta ló lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá sọ́ba ni sọ́ba ló ní ẹ̀tọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá tọ́ba bá wá ní ẹ̀tọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá irú ọba àwo ló lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá àgbọ́yé ni kẹ́gbọ́rọ̀ mi dáadáa o
ta ló lẹ́tọ̀ọ́ kó yan mufti ilẹ̀ Yorùbá ìbéèrè àkọ́kọ́ sọ́ba ni àbí àwọn bàbá wa nínú rọ́bìtọ̀ ló lẹ́tọ̀ọ́ kún wọn yan mufti ilẹ̀ Yorùbá tá bá ní ọba ni irú ọba àwo ló yẹ kó yan mufti ilẹ̀ Yorùbá làákàyè tèmi sọ fún mi ní ìsìn wípé ọba tí ó yan mufti ilẹ̀ Yorùbá yóò jẹ́ ọba mùsùlùmí yóò jọba tó páyọ̀ Ọlọ́run yóò jọba tí máa ṣe déédéé yóò jọba tí èé fi síbì kan ju bì kan lọ tọ́ba rí báwọn tọ́ba ọba wa yan mufti nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba tí bá ń bẹ káàkiri Yorùbá náà gbọdọ̀ ní ìlàkọ̀ ìbáṣepọ̀ àjọsọpọ̀ àjọwípọ̀ àjọgbépọ̀ àjọsọ tí ó jọ yíra wọn pé ẹni báyìí làwọn ọba aládé ilẹ̀ káàárọ̀ oòjíire ilẹ̀ Yorùbá tíátíá yìí tí ẹni báyìí la fẹ́ yàn tí ó máa jẹ́ mufti. bákan náà táwọn bàbá wa ní rọ́bìtọ̀ náà bá fẹ́ yan mufti kìí ṣe pé rọ́bìtọ̀ ìlú kan lápèjúwe rọ́bìtọ̀ ń bẹ nílùú Ìwó yìí kí rọ́bìtọ̀ ìlú Ìwó wá ló yan mufti gbogbo ilẹ̀ Yorùbá nílùú Ìwó kọ́mọ̀ sọ̀wọ́ rọ́bìtọ̀ Ẹdẹ ń bẹ tòṣogbo ń bẹ ti Kírun ń bẹ ti Ọ̀yọ́ ń bẹ ti Ìbàdàn ń bẹ tèkó ń bẹ kò mú báwọn àwọn àbáwá ilẹ̀ Yorùbá wọ́n ní ọbẹ̀ tá a bá fi àbòsí pé wọ́n ní ọbẹ̀ tá a bá fi àbòsí koná rẹ̀ wọ́n ní irú paná ni Yorùbá sàmásángúdù wa o ọbẹ̀ tá a bá fi àbòsí pé koná rẹ̀ wọ́n ní yóò mọ irú paná ni àwọn àbáwá nù rọ́bìtọ̀ náà wá ní ẹ̀tọ́ pé lọ́dọ̀ tàwa náà o a fẹ́ yan mufti nílẹ̀ Yorùbá tí ó mọ darí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá rọ́bìtọ̀ tí ó wà yan mufti ilẹ̀ Yorùbá yẹn náà kìí ṣe pé nìkan ni ó wà dá dúró nílùú kan tí ó wà ní mọ́yán mufti lé gbogbo ilẹ̀ Yorùbá lórí o lórúkọ ìlú mi Ọlọ́run ọba tó ní ẹnìkọ̀ọ̀kan wa kò fẹ́ràn àbùsí bí mo ṣe jẹ́ ọmọ àwòyìn ojúṣe ìmọ̀ tì mí fáwọn nǹkan kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń ṣe ẹrù tọ́lẹ̀ ẹ mọ̀ lọ ní ogbó bá a wí àkú bá a wí àkú anábìnrin kúlẹ̀ lè hákọ̀ ẹ máa sòrodo wàláwó káánà múra òdodo lè kúrò létí àwọn tó fẹ́ gbọ́ inú àdìsí mi ó ń ṣe Ọlọ́run anábà Muhammad sallallahu alaihi wasallam anábìnrin iná sídìkọ̀ òdodo tuma àníyàntún ọmọ ń fi ìyàn lọ́kàn balẹ̀ ni wàlí kẹ́síbù ṣùgbọ́n irọ́ ríbà tún àwáwí ni ẹnìkan wá ní àwọn àfáà wa àwọn bàbá wa inú rọ́bìtọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọn ò lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá gbàgbára wọn ò tiẹ̀ ká pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ẹ̀pẹ́ inna lillahi wa inna ilayhi raji'un rọ́bìtọ̀ ń bẹ níwò ọ̀n bẹ lẹ́dẹ ọ̀n bẹ lóṣogbo ọ̀n bẹ ní Kírun ọ̀n bẹ lẹ́jìgbò ọ̀n bẹ nílẹ̀ṣà ọ̀n bẹ nílẹ̀ Ifẹ̀ ọ̀n bẹ nílà ọ̀n bẹ lọ́yọ̀ state ọ̀n bẹ Kwara state ọ̀n bẹ Lagos state gbogbo ilẹ̀ Yorùbá ní rọ́bìtọ̀ wà àwọn àbáwọn wa padùpọ̀ pé afẹ́kíwọ̀ máa jẹ́ àáfàá àgbà léwa lórí kẹ́nìkan wá ní báwọn bàbá ń ṣe wá tóun nínú ọ̀la ó ní téèyàn bá ronú dáadáa téèyàn sì ní làákàyè dáadáa èèyàn mọ̀ wípé rọ́bìtọ̀ lágbára láti lè yan mufti ilẹ̀ Yorùbá ọ̀dà náà ìbéèrè rèé ta ló wá ní ẹ̀tọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá nígbà tí gbogbo àwọn bàbá tó wà ní rọ́bìtọ̀ yẹn àwọn àfáà àgbà ìmáàmù ni wọ́n àfáà ni wọ́n oníkéwú ni wọ́n oníwàásí ni wọ́n àná sojú gbogbo ilẹ̀ Yorùbá lójú ọ̀nà kọ́lọ̀ láwù Ọlọ́run wí kọ́lá rọ̀ṣúlù ànábì wí tá a bá láwọn bàbá yẹn wọn ò lẹ́tọ̀ọ́ wọn ìwọ̀n pẹ́ẹ́pẹ́ kò tiẹ̀ tọ́ sí wọn wọn ọmọ tí wọ́n ń ṣe ni wọ́n kéré sí àti yan mufti ta ló ní ẹ̀tọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá tá a bá sí láwọn bàbá yẹn ò lẹ́tọ̀ọ́ àti yan mufti yẹn mọ́ ó fi hàn wípé ọba ọwá lẹ́tọ̀ọ́ báwọn àbí láti yan mufti ilẹ̀ Yorùbá ṣé ọba kan ni ó wà dúró pé gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe tó yí yóò mo ti yan mufti ilẹ̀ yìí lórí o tí ó wá ní sí ọwọ́ àwọn ọba yòókù ní pé kí ni ṣe wá ganan báyẹ̀ kájọ bẹ̀rù Ọlọ́run kájọ páyọ̀ Ọlọ́run ṣe tẹ́yìn bá ti jẹ mufti yẹn tó ti sọ pé yóò wà Àlùjánnà ni bẹ́yẹn bá ti wá gba ìmáàmù àgbà só ní tí ó ti jẹ́ Àlùjánnà ni
anẹjẹ máa sọ tọrọ káwá ní gbogbo bàbá tí wọ́n wà nílẹ̀ Yorùbá òun kéèyàn wá yanu gbàgà kó sì pàdé kọ́lá bàbá yẹn ò lẹ́tọ̀ọ́ àti yẹn mufti pé tẹ́orí yẹn bá pé dáadáa kò lẹ́tọ̀ọ́ àbà ọmọ tí wọ́n bá bí léere tí bàbá yẹn bá dáa tí yẹn bá dáa tí yẹn bá ṣe lérí ibú ọmọ kò ní yanu kó sọ pé gbogbo bàbá wa nílẹ̀ Yorùbá òun pé torí wọ́n bá pé wọn ní láwọn fẹ́ yẹn mufti ilẹ̀ Yorùbá subhanallah ṣé àkídà nìyẹn ṣé ìsìlámù nìyẹn ṣé ìmánì nìyẹn ṣé tákíwà nìyẹn kí wọ́n yanu sọ pé gbogbo àwọn arábítà wọn ò tiẹ̀ lẹ́tọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láti sọ pé àwọn fẹ́ yẹn mufti ilẹ̀ Yorùbá torí mi yẹn bá pé káwọn máa sọ pé gbogbo àwọn bá ti ń bẹ níwò tí ń bẹ lẹ́dẹ tí ń bẹ léjìgbò tí ń bẹ ní Kírun tí ń bẹ ní Iléṣà Ìsúndùnrin subhanallah inna lillahi wa inna ilayhi raji'un bẹ́ẹ̀ dé Ìbàdàn náà ẹ bá àwọn àfa ń bẹ̀ ìbúrú bọ́lẹ́fẹ́ délẹ̀ Yorùbá ìtẹ́ ẹ̀ bá àwọn rọ́bìtọ̀ ń bẹ̀ kẹ́nìkan wá ní gbogbo àwọn bàbá òun orí wọn ò pé wọn ò lẹ́tọ̀ọ́ wọn ò mòfin wọn ò mòye láti yan mufti adarí fúnlẹ̀ Yorùbá ọ̀dà náà tí àwọn bàbá Yorùbá wá lẹ́tọ̀ọ́ àti yan mufti fúnlẹ̀ Yorùbá òun ta ló lẹ́tọ̀ọ́ tọ́pìkì mi nìyẹn ta ló ní ẹ̀tọ́ láti yan mufti fúnlẹ̀ Yorùbá ọba ni àbí tọ́bájọba sọba kan wá tó bẹ́ẹ̀ kọ́ wá ní ilẹ̀ Yorùbá tá a wà yìí èmi ní gbogbo orí gbogbo ẹ̀yọ́ ọba ooo kìí sì yan mufti lé gbogbo yí lórí mufti tí ń bá sì yan ẹ̀ sì gbọ́dọ̀ má tẹ̀lé so lè work kò lè work now ọbẹ̀ tá a bá ti fi àbòsí pilẹ̀ rẹ̀ irú paná ni ọbẹ̀ tá a bá ti fi àbòsí koná rẹ̀ irú paná ni ọmọ Ìwó ni mí olódù ọba ìlú Tẹ̀lú Ìwó ni mí ìlú Ìwó bàbá Ìwó ìyá mi àmọ́ tẹ́yìn ó fi lọ́dọ̀ Ọlọ́run ní sí ìdí àbòsí ẹ dákọ̀ ẹja bẹ̀rù Ọlọ́run ẹja páyọ̀ Ọlọ́run kọ́ má jẹ́ pé àwa láàmú bẹ̀rẹ̀ fìtínà tá a máa dá wàhálà alẹ̀ tá a máa pariwo mẹ́ríkàsì à ń gbà táwọn kó jẹ tó wí mufti mẹ́ríkàsì ni wọ́n fẹ́ jẹ mo sì rí jíǹkù tí wọ́n jù bọ́ta ẹwà tó àwọn àbàtẹ́ ń dákọ bàbá nígbà bàbá láwo wọ́n sàn dákọ àwọn àbáyẹn tí wọ́n jẹ́ olóyè ńláńlá nù rọ́bìtọ̀ tí wọ́n pawọ́pọ̀ wípé bàbá wa Abdulrazak àwọn kéde ẹ̀ gẹ́gẹ́ bí mufti àwọn ó sì ìwé ńlá wà ní mufti fún gbogbo ilẹ̀ Yorùbá ṣé bíbí kan ní wọ́n ti bí àfa Abdulrazak yẹn tí ó jẹ́ mufti ọba ò sí níbẹ̀ rábítà ò sí lu wọn kí ló dé tí rábítà lu wọn ò jáde bọ́ọ̀tà kan sọ wípé àwọn làwọn kéde ẹ̀ lọ́wọ́ agbára fúnra wọn ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o káwá bóde kálá fẹ́ torí pé èèyàn ń wà nǹkan ọ wá rí pé ilẹ̀ ti máa mú un lọ́wọ́ káwá ní kò àwọn bàbá rábítà lẹ́tọ̀ọ́ wọn lágbára láti lè yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá torí wọ́n bá pè ní wọn ní ṣe bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ agọ̀ ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó múlá ká ìdáyẹn ni tá a bá lọ́ba lọ́lẹ́tọ̀ọ́ ọba lẹ́tọ̀ọ́ yes sọba kan ní ọ̀dọ̀ kí mo yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá sí ẹ̀ work tọ́ba ọba jẹ́ sọba yẹn ò ní fi ọwọ́ tàwọn aráàlú mi náà sí tí rábìtà ọba jẹ́ ìlú kan ṣé rábìtà ìlú kan ní ọ̀dà mufti jẹ́lé gbogbo òlù tó wà nílẹ̀ Yorùbá lórí ẹjọ́ sòótọ́ náà ẹgbọ́rọ̀ ọ̀gá wa tó ga jù náà ní Muhammad anábì ní iná sídíkọ̀ òdodo tùmọ̀ àníínàtù ó máa ń fi ìyàn lọ́kàn balẹ̀ ni wàlí kẹ́síbù ṣùgbọ́n irọ́ rí ìbàtún àwáwí ni gbogbo pé àbárọ́bítọ̀ wọn ò lágbára mufti jẹ́ jù wọn lọ fífi mufti jù wọn lọ fífi wọn ò lágbára láti yan mufti ọba lọ lágbára láti yan mufti àwáwí ni ìlú wo ò ní bàjẹ́ Ìbàdàn ò ní bàjẹ́ Òṣogbo ò ní bàjẹ́ Ìlọrin ò ní bàjẹ́ mẹ́ríkàsì ò ní bàjẹ́ ayé tiwa náà ò ní bàjẹ́ ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rábítọ̀ láṣẹ wọn lágbára ibi tí ma sọ̀kalẹ̀ nìyẹn láti yan mufti fúnlẹ̀ Yorùbá rábítọ̀ ní sojú gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá gbogbo àyàn alùsùnà ní mí alùkìdíkà ní mí abẹ́ àwọn rábítà lẹ́wà wọn kálùkù ń tara rẹ̀ jẹ ni ẹ̀rí nǹkan bẹ̀rù Yorùbá ní abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ọwọ́ adètè kẹ́yìn máa torí pé òun ṣe òun nǹkan bọ́ lọ́wọ́ òun kó máa fi máa dárọ̀ ọ̀lẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní yẹn ó máa ń ká mi lára pé ọmọ wo ni mí súpì èèmọ̀ ti yàn ni kẹ́nìkan kan dùn nílùú rẹ̀ pé báyìí yóò mo ti yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá o kó lè work now
tí a bá pe ọba ní àléèbá lọ́ba ẹnìkan ní bẹ lẹ́yìn èèyàn ní bẹ lẹ́yìn ọba tó bá fi ń jẹ́ àléèbá. Nítorí náà ta ló lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá? Àwọn arábítà ní ẹ̀tọ́ wọ́n sì lágbára láti yan mufti ilẹ̀ Yorùbá. Ẹnìkan pè mí láàárọ̀ yìí àárín kíríkà tí mo kọ́ in support ìwò orí anybody yìí ti dàrú mi support ìwò kí lọ́kàn ti wò pẹ̀lú mufti ilẹ̀ Yorùbá pẹ̀lú òdodo. À ń sọ tó jẹ́ original ọ̀rọ̀ fún yín, ojúlówó ọ̀rọ̀ fún yín pé a ní Yorùbá ní wọ́n ní tá a bá ta àmọ́ tọ́ ni wọ́n tá torí pé tá a bá ta tá a bá tọ́ yóò di ẹran nídìí. A gbọ́dọ̀ ṣe nǹkan bó ti yẹ ká máa ṣe kó lè bá rí bó ti yẹ kó rí. Ọbẹ̀ téèyàn bá ti fi àbòsí koná rẹ̀ yóò máa rupa náà ni. Tọ́ba bá ní ẹ̀tọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àfáà kan sọ, ọbẹ̀ ẹ̀sìn lágbára láti yan mufti ilẹ̀ Yorùbá, àmọ́ kò ní jẹ́wọ́ tọ́ba nìkan ní ọkàn dúró lú ẹ̀ pé mo yan mufti fún gbogbo ilẹ̀ Yorùbá o. Ẹ jẹ́ àsòtọ́ kódà kí ni ṣe wá fẹ́ pé bá a ṣe kí ó tó náà ṣe ká gbọ́ lárúbáwá òun ká mọ tíra àtún sílẹ̀ ní ó máa wà àlìjẹ́nnà ni òtítọ́ òdodo ní ó máa wà àlìjẹ́nnà. Péèjì tèmi yìí àkíkọ̀ náà lẹ́sìn máa gbọ́ ń bẹ̀. Kámẹ́jà tán ara wa jẹ́ o. Àfáà tó sọ wípé àwọn bàbá wa rábìtà ilẹ̀ Yorùbá wọn ò láṣẹ wọn ò lágbára kò mú làákàyè lọ́wọ́ láti sọ pé wọ́n yan mufti fúnlẹ̀ Yorùbá, olódo ni ọ́. Èmi wá sọ akíkọ̀ láti lù wò pé àwọn bàbá wa rábìtà nílẹ̀ Yorùbá tí wọ́n ń darí ẹ̀sìn wọ́n lágbára, wọ́n ní làákàyè, wọ́n lọ́pọlọ, wọ́n sì láǹfààní láti yan mufti fúnlẹ̀ Yorùbá. Mo wá bẹ̀ lọ́hùn ọba tó ga jùlọ, ọba tí ò sí rẹ̀. Mọ́lídì nàbí tá a ṣe inú ọgbà gẹ́gẹ́ níjọ́ sátidé, èèyàn Amẹ́ríkàs ìkéde tá a sanwó fún lélẹ́yìí o. Mọ́lídì nàbí yóò wáyé ní ọgbà Amẹ́ríkàs ní sátidé tí ń bọ̀ yìí. Ọjọ́ náà yóò kó láyọ̀. Bàbá wa olówó orí wa Habibullah Adam Abdul Ìlọrí, bàbá yẹn máa bẹ. Yorùbá ní ọ̀bẹ ní bẹ́sù, bàbá mi Habibullah Adam ẹ máa bẹ. Bàbá mi Habibullah Adam ẹ̀yin lẹ kọ́kọ́ sọ̀rọ̀ ọjọ́ kìíní àná, ẹ̀yin lẹ gbé adé bẹ, ẹ̀yin lẹ ní ká máa lo jùmúdù fìkìríyà mọ́ ọpọlọ tó ti dógùn ká máa fi ronú mọ́. Àwọn bàbá wa lẹ Yorùbá ilé alámọ̀ ni ẹ máa kọ́ bọ́tọ̀ màlúù ní ẹ fi palẹ̀. Ìgbà tí mo ń dẹ̀gbà sókè a bẹ̀rẹ̀ sí ní lo símẹ́ǹtì à ń lo ọ̀dà. Alátàndá Habibullah Adam Abdul Ìlọrí OON ọjà àmọ̀ tí gbogbo ayé ná mùdírù ló dé àwa mùsùlùmí ẹ jẹ́ kó lójú kan náà, ẹ mọ́jà sójú kan náà máa, ẹ mọ́jà dójú kan náà máa, ẹ jẹ́ máa tẹ̀ wájú. Mùdírù ní mo dá kalẹ̀ ọ̀rọ̀ Ramadan ọmọdé ti kalẹ̀ ẹ̀yìn ọba ṣẹ̀ríà jẹ́ ọba kìíní jẹ́ kí ni mùdírù bàjẹ́ inú ṣẹ̀ríà. Mùsùlùmí ẹ máa tẹ̀síwájú nínú mímọ̀, iṣẹ́ tí mùdírù gbé lọ́wọ́ nìyẹn. Ṣùgbọ́n àwọn aláàbò ẹ̀kọ́ àtàláàbò làákàyè àwọn ẹni ń ta ko mùdírù Markaz. Bàbá wa Habibullah Adam Abdul Ìlọrí mọ́lì nàbí tí ó wáyé náà gba gẹ́gẹ́ ní sáyé tí ń bọ̀ yìí yóò bá wa láyé yóò bá wa láyé. Bàbá wọ́n fẹ́ fún Yorùbá ṣàdúrà fún bàbá mi mùdírù Markaz. Kí lóhun Yorùbá náà? Yorùbá ní iṣu bíbẹ kì í wọn ọ̀bẹ kì í sọ fọ ohun Yorùbá ní o. Yorùbá ní iṣu bíbẹ kì í wọn ọ̀bẹ. Bàbá mùdírù Markaz ipò ọ̀gá aṣáájú tẹ́ wà nílẹ̀ Yorùbá yìí lágbára Ọlọ́run mùdírù Markaz ẹ̀ ní ṣubú. Ìdọ̀bálẹ̀ ejò kìí sí ibi olúgbó nínú àti sàlàfíyà àti wàhábíyà àti jẹ́ ìwó pẹ̀lá wọn bó ti wulẹ̀ ká máa gbógun lọ́tùn ká máa gbógun ló sí alátàndá ọkùnrin Ọlọ́run Habibullah Adam Abdul Ìlọrí èyí lẹ́ẹ̀borí o. Gbogbo àwa náà táwájọ́ ọmọ kiri náà àtọmọ ọmọ kíkàkiri àgbáláyé àwa náà máa bẹ inú wọ́n máa dùn. Mọ́lì nàbí ya gẹ́gẹ́ tí ó wáyé níjọ́ sáyé tí ń bọ̀ yìí Ọlọ́run jẹ́ ọba dáadáa, Ọlọ́run jẹ́ kápàdé níbẹ̀ láyọ̀ àti ní àlàáfíà. Bákan náà ìkéde ẹlẹ́ẹ̀kejì mufti ilẹ̀ Yorùbá tí wọ́n wè láwà ní ẹ̀ ní Sunday tí ń bọ̀ yìí náà ní Liberty ní Ìbàdàn. Ọlọ́run jẹ́ ọba dáadáa. Ẹ̀yin Markaz ẹ̀já pàdé ń bẹ̀, ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀já pàdé ń bẹ̀, ẹ̀yin olólùfẹ́ àlàáfíà ẹ̀já pàdé ń bẹ̀. Yóò dáa fẹ́ni kọ̀ọ̀kan wa ara àánú gbà á máa rówó sáyé ara àlàáfíà sáyé ọ̀tá alé á jùlọ ọ̀tá òde á jùlọ mànáfìkì á jùlọ eléré ibú á jùlọ ayé ní ilẹ̀ á jùlọ
bàbá wa mufti ilẹ̀ Yorùbá tí ó jẹ nǹkan kan ò ní ṣe bàbá Abdulrasaq tí ó jẹ mufti ilẹ̀ Yorùbá nǹkan kan ò ní ṣe ọ́ bàbá Yẹmí Ìrìógún àjẹgbé ayé ni ó jẹ́ ọláṣẹ Ọlọ́run gbogbo mọ́ríkàsì pàtàkì àgbáńlá ayé ẹjẹ́ àpàdé mùdírù nínú mọ́ríkàsì Agége fún Mọ́lídì Nàbí níjọ́ sátidé tí ń bọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì mufti ilẹ̀ Yorùbá tí wọ́n wè láwàdẹ̀ ní Liberty Stadium nìbàdàn ẹjẹ́ àpàdé ń bẹ̀ gbogbo mùsùlùmí ayé gbogbo mọ́ríkàsì akú oríire ọjọ́ òkò láyọ̀ o ara ànúgbà o ọlá innama amruhu ìsá àrọ́dà ṣáíhá ayẹ́kọ́ ìlàkùn fayakun gbogbo ẹ̀rọ olùfẹ́ àkíkọ̀ ojú tá a fi ń wúra wa kò ní fọ́ ọkàn tá a fi ń bára wa lọ bá ń jò ní wọn lọ kan náà àtẹ̀mí àti ànífẹ́ kún ló gbà ànífẹ́ sàn ló gbà àṣàṣì ojú ayé kò ní ràn wá aránṣẹ ojú oorun kò ní ràn wá ọfẹ́ ẹ̀tẹ́ wọ̀lẹ́ àní tẹ́ ó sì fẹ́ ẹ̀tí àní tí ájú ọ̀tá wa lọ ìlú wo ò ní bàjẹ́ ìlú mi gangan Ìlọrin ò ní bàjẹ́ Ìbàdàn ò ní bàjẹ́ Òṣogbo ò ní bàjẹ́ Èkó ò ní bàjẹ́ Markaz ò ní bàjẹ́ ó bàjẹ́ tí number 1 ilẹ̀ Yorùbá yìí lórí mímọ̀ àbíbọ̀lẹ̀ Adam abiyadi lórí ọlọ́run bá ní dẹ́mi wọn sí àyètàwa náà gbogbo ẹ̀yìn mọ̀náfìkì nílùú yìí ó ti lé mọ́gòsù pọ̀ àwọn kọ̀mọ̀jọ ọ̀rọ̀ Markaz lọ só nìkan ni tí ẹ ti lé ní ẹ fi mí sáàyè mi ń jù yín lọ o ara àrùngbà o ẹ bá mi láìkè bá mi ṣí ààrẹ talọ́ lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá ọmọ tó ní àwọn bàbá wa arábítọ̀ lẹ́tọ̀ọ́ àti yan mufti kò yé ni o èmi wá ń sọ̀rọ̀ láti gbogbo gáúsù àkíkọ̀ wípé àwọn bàbá wa arábítà ilẹ̀ Yorùbá wọ́n lẹ́tọ̀ọ́ wọ́n sì láṣẹ láti yan mufti ilẹ̀ Yorùbá wọ́n ó sì wí láwà ní mufti ilẹ̀ Yorùbá má lè oṣù òsì láyé àfẹ́tí ọ̀bà níbá má lè oṣù òsì àfẹ́tọ́sù ọ̀bà níbá láyé má yọ ọjọ́ òsì sí àfẹ́tọ́jọ́ ọ̀bà níbá láyé ọjọ́ Sunday ọjọ́ sátidé Mọ́lídì inú Agége yóò bá wa dáadáa ọjọ́ Sunday ní Liberty Ìbàdàn tí wọ́n wèwé láwà ní mufti yóò bá wa dáadáa inú owó dùn ara wọ́ yá ẹ bá mi láìkẹ́ ẹ bá mi ṣí ààrẹ a máa tẹ̀wájú ọ̀làlá ìlàlá gbogbo ẹ̀yẹ ẹrú Ọlọ́run tẹ̀ náwó sí wa pé àfẹ́ ìgbà fc dátà tẹ̀ ràn án lọ́wọ́ ọlọ́mọ yìí Al-Qur'ani mọ̀ yìí ara ò ní níyìn o ẹ̀ ní mọ̀ nira ara ànúgbà o salamu alaykum wa rahmatullahi Ọlọ́run àdó ti wà.